ẹ̀yin ọkọ lọ́ọ̀dẹ̀, ẹ̀yin náà rán mi sí lónìí. Ẹ dákun, ẹ má jẹ́ káwọn ìyàwó wa ó gbọ́ o. Àkíyèsí ni mo ní ń pè yín sí. Ẹ́ńjìnì ò mọ̀ gbọ́dọ̀ lọ́ọ̀kì. O gbọ́, mo ní ẹ́ńjìnì ò gbọ́dọ̀ lọ́ọ̀kì. Bẹ́ńjìnì bá lọ́ọ̀kì, ọlọ́run ọba mi ń gbọ́. Wọ́n ó wọkọ̀ míì, wọ́n ó mọ bá rìnrìn àjò wọn lọ. Baálé ilé lọ́ọ̀dẹ̀, ẹ jẹ́ kí n gbàdúrà yìí kí n tó tẹ̀síwájú pé gbogbo baálé ilé tí ń sojúṣe rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ, Èdùmàrè ò mà ní jẹ́ ẹ ṣàṣedànù. Gbogbo bàbá lọ́ọ̀dẹ̀ tí ń tiraka láti bọ́yàwó, bọ́mọ, bẹ́bí, bárá, ọ̀nà àtijẹ ò mọ̀ ní dọ̀nà ọ̀run fún yín. Ṣùgbọ́n wọ́n ní sọ fún yín wípé ẹ́ńjìnì ò gbọ́dọ̀ lọ́ọ̀kì o. Ẹ jẹ́ kí n là á, tí là á hàn mí ní bàtà ké lótú fẹ̀. Ìwọ tó ń ṣiṣẹ́ oṣù, àbí sí ojúmọ́, àbí sí ọ̀sẹ̀ ni wọ́n tilẹ̀ ń ṣe. Ẹ jẹ́ ká wò ó bí àpẹẹrẹ. Ẹgbẹ̀rún 10 ló ń wọlé fún ọ níparí oṣù. Tó o bá ti ń gbìyànjú láti tọ́jú ilé pẹ̀lú 7,000, fi 1,000 ó kéré tán fi sápò kíwọ náà fi tọ́jú ẹ́ńjìnì tó ń ṣiṣẹ́ kó má bàa lọ́ọ̀kì. Kí n má ṣàṣejù ní ìbálẹ́gbẹ̀rún kan kéré, wẹ́gbẹ̀rún 2 sí 3 kó o rí pé o fi tọ́jú ẹ́ńjìnì. Ọmọ ni Yorùbá lọ́mọ ni ló pọ̀ láàfá níjò níhìn. Ọlá afákútàn ọmọ rẹ̀ mọ̀ ń sayé. Ìyàwó mi ni, aya mi ni, ọmọ mi ni. Ẹni tí ń bẹ láyé ni Haúsá ń kí ní sànú ń kú. Ẹni bá ti kú tó ti ta tẹ́rù ń pa, sànú kankan ò lè kú mọ́. Tọ́jú ẹ́ńjìnì tí ń ṣiṣẹ́, má jẹ́ ẹ́ńjìnì ó lọ́ọ̀kì. Kò sì yí ọ náà. Mo ní ẹ má jẹ́ àwọn ìyàwó wa ó gbọ́. Ìwọ lẹ́ńjìnì tí ò gbọ́dọ̀ lọ́ọ̀kì. Bẹ́ńjìnì báyìí lè dẹnu kọlẹ̀ pẹ́rẹ́. Ó léwu. Kò sí gbìyànjú láti tọ́jú ẹbí, láti tọ́jú ará, láti tọ́jú aya, láti tọ́jú ọmọ. Yọ nǹkan kan sẹ́yìn láti tọ́jú ara rẹ náà. Tó o bá fẹ́ kẹ́ńjìnì ó lọ́ọ̀kì, aya àtọmọ tó ń torí wọn ṣiṣẹ́ yìí, tó o bá fẹ́ dà wọ́n lẹ̀ lọ́sàn-án gangan, àfi kó o tọ́jú ẹ́ńjìnì o. Jẹun tó dáa sẹ́mi ara rẹ. Jẹun tó dáa sẹ́mi ara rẹ. Mọ́ bùn aya jẹ, mọ́ bùn ọmọ jẹ níbi tá à ń sọ nípa rẹ̀. Tọ́jú ẹ́ńjìnì. Tẹ́ńjìnì bá lọ́ọ̀kì, ó léwu o. Iṣẹ́ tó tún rán mi sí ọ lónìí nù o. Ọlọ́run ó jẹ́ kó o gbọ́. Ọlọ́run ó jẹ́ kó o gbà. Ọlọ́run ó jẹ́ kó lè yé ọ dáadáa. Ó dìgbà kan náà o. Mo jíṣẹ́ tán rán mi sí ọ. Ire o. Please subscribe.